ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe ẹgbẹ́ yẹ̀wò mo wí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ọ̀pọ̀ ló jẹ́. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ẹ kú déédé àsìkò yìí o ẹ̀yin òǹwòran wa níbikíbi tí ẹ ti ń wò wá ní àkókò yìí lórí iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde lórí ètò ẹgbẹ́yẹ̀wò òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ ètò yìí sí. ètò yìí jẹ́ èyí tí a ti mọ mú àwọn ìlú mọ̀ọ́ká àwọn tó jẹ́ pé wọ́n ti mọ oyún inú ìgbín nínú ìkarahun wá sí orí ètò láti sọ ohun tí ó ń lọ lórí ètò lẹ́ni àrà ọ̀tọ̀ ni nítorí pé tí n bá ní ẹja ńlá ni ìwọ̀ mi gbé ó jù bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ohun tí a fẹ́ pẹ̀ kẹ́lù lónìí ni ọ̀rọ̀ nípa ayẹyẹ àjọ̀dún ọgbọ̀n ọdún tí àwọn bàbá wa His Royal Highness Aláyélúwà Ọba Adésẹ̀sán Àfọlọ́runṣọ Ògúntáyọ̀ FCAJP Ọ̀gbágbá Agbọ́tẹ̀wọ́lẹ̀ Ajagunlà Ajagungbadé tí wọ́n jẹ́ àjàlọ́run ti Ìjẹ̀bú-Ifẹ̀ tí wọ́n gun orí ìtẹ́ baba ńlá wọn. Bàbá wa náà ti wà níkàlẹ̀ láti bá wa sọ̀rọ̀ lórí àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ti ṣẹlẹ̀. Kábíyèsí o ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé púpọ̀ ẹ sì kú ayẹyẹ ọgbọ̀n ọdún sẹ́yìn. Kábíyèsí ẹ̀sìn ọba ó mọ̀ jẹ púpẹ́ o ìrùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́ títí o àwọn olórí ó mọ̀ ṣiṣẹ́ bí o adé ó pẹ́ lórí o bàtà ó pẹ́ lẹ́sẹ̀ àṣẹ ó sì pẹ́ lẹ́nu yín kán ní kése. Kábíyèsí o bàbá wa tí a bá bójú wo ọgbọ̀n ọdún sẹ́yìn nígbà tí ìjọba kéde pé ẹ̀yin ìgbà náà ọmọ ọba lè sì jẹ́ ìgbà náà pé bàbá wa yìí Adésẹ̀sán Àfọlọ́runṣọ Ògúntáyọ̀ ẹ̀yin ni ipò àjàlọ́run tọ́ sí. báwo ló ṣe rí lọ́kàn yín nígbà náà lọ́hùn? wẹ́ẹ̀ ọmọọba ló ń jọba bẹ́ẹ̀ kábíyèsí. ní ilẹ̀ Yorùbá ní Ìjẹ̀bú in particular a máa ń successive pé ẹni tó máa jọba ètò ẹ̀ wà ó ti wà láti láéláé. Ifá la máa ń dá tẹ́lẹ̀ tí ọba bá wàjà tí ọba ò fi kú ṣe là ń pààrọ̀ igi ni a máa ń wọ àjà bátì á pààrọ̀ ẹ̀. ètò dẹ̀ ti wà látayébáyé láti ìgbà tán ti dó ìlú wa tá ti wà tí ilẹ̀ Yorùbá ti wà nítorí pé ọmọ Oòduà ni wá ní ilẹ̀ Yorùbá. Oòduà ni progenitor gbogbo ọba Yorùbá. Ìgbà tó Olúwa fẹ́ lọ ó sọ fún àwọn ọmọ ẹ̀ kán lọ jáde kúrò ní Ifẹ̀ kán lọ wá ìlú to found settlement káyé bá lè tòrò nítorí pé in those days tí ẹ̀rọ fẹ́ jọba Ifá ló máa ń dá ẹni tí bàbá ti mú Ọ̀rúnmìlà kò ń purọ́ ṣùgbọ́n sìn yìí o àwọn ọmọlẹ́yìn Ọ̀rúnmìlà wọ́n ń purọ́ wọ́n fi ń jẹ wọ́n ń ṣèké ìyẹn àti rí yẹn dáadáa lóṣìṣì ni fẹ́ jọba whereas àwa ọmọọba ti mọ̀ pé ń ṣe náà ń bí ọba bí wọn kì í fowó ra bá àwọn bàbá wa máa ń kọrin yẹn pé ìṣe náà ń bọ́ bá bí wa kì í fowó rọba ọmọọba rèé wọ̀ bàtà ìlẹ̀kẹ̀ ọmọọba àwa tó jẹ́ ọ̀ríjínà ọmọọba láti Ilé Ifẹ̀ àmọ̀ yẹn pé Ifá ò bá mú ẹ bí irun ọba ò bá hù lórí ẹ ò lè jọba. ọ̀rọ̀ bá lè dé o tí èèyàn bá lọ ń fà á pé ó fẹ́ fipá jọba ni kò tètè kúrò lọ́pọ̀lọpọ̀. It's a dangerous ambition
especially if you are not qualified, if you are not, it's not due to you, you don't deserve it tó bá ń ṣọmọba. So èyí tí èmi mo bá bàbá mi, èèyàn bá bàbá ẹ̀ wọ́n ní kò bá gbà, àgbà olójú àti gba Ìjẹ̀bú Ifẹ̀ yìí ìlú ńlá ni. Gbàtà débí ní 1450 adébí àkúrò Ilé Ifẹ̀ láàrin ní igbó láàrin káàkiri torí pé Ifá ló ní kí Ọlọ́fin Ògbólú Àjàlọ́run kínní ti jọba nílé Ifẹ̀. Ọlọ́run òwòtọ́ Ọlọ́fin Ògbólú ọmọ Oòduà ni ó ti jọba nílé Ifá náà dá tí wọ́n sọ fún pé ó láti kúrò nílé Ifẹ̀ kó lọ wá ìlú míì bí tó bá rí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ló máa ṣẹlẹ̀. Ifẹ̀ pápá ò ní rójú. Ìyẹn ló mú àwọn baba ńlá wa wọ́n fi kúrò nílé Ifẹ̀ láti lọ wá ibi tí wọ́n máa dúró sí. Wọ́n kúrò nílé Ifẹ̀ wọ́n dé many places, wọ́n ń bọ̀ lọ́nà ṣùgbọ́n ńgbà yẹn Ifá ló ń dá o kí káwọn dúró ń bí Ifá bá ní kó má dúró wọn ní dúró till they got to Ilé Ìjẹ̀bú Ifẹ̀ in 1450 làwa dé Òkè Ifẹ̀ village mọ́kànlá la bá nífẹ̀ẹ́ ń bí lókè ànísàlẹ̀ àfi dúró ń bí ní 1450. Ifá ló mú àwọn ńlá sọ pé ká dúró ń bí ìyẹn náà àdẹ̀dúró ń bí Ifẹ̀ ẹ̀dẹ̀ tí it has been expanded beyond the stream of Ọ̀gbẹ̀ yẹn wà ní ìdúrátà Ìdúfẹ̀ pàtó débi náà wá pé ibẹ̀ ní Ìdúfẹ̀ Òkè Ẹ̀kújí ní ìlú tó wà bẹ́ẹ̀ we have 11 villages lábàmbẹ̀. Ọba kìí dòlù ọba ń gbàlú ni nílẹ̀ Yorùbá o kò sí ìlú kan tí ọba dé tó bá àwọn èèyàn kankan bẹ̀ wọ́n bẹ́ẹ̀ èèyàn bẹ̀ gbogbo ìlú ni ọba yẹn lájẹ ń pò ẹ bọba kìí dòlù gbogbo ẹ̀ tó bá ti rí adé Oòduà yẹn gbogbo ọ̀tán wà ní village yẹn tó ń gbé bẹ̀ wọ́n máa surrender bó ti rí fún àná nìyẹn 11 la bá ní Òkè Ifẹ̀ àti bá àwọn kan ní ìsàlẹ̀ bí ní Ìwàyè Alágẹmọ Ìwàyè Lúṣẹ̀kí Títí Àgbò náà wà ń bẹ̀. So that is how we got to Ìjẹ̀bú Ifẹ̀ bí in 1450 ládébí tí Ifá dẹ̀ ní ká dúró pé that is our settlement ká dúró láti dúró bí. Kábíyèsí ó fi hàn pé ojúlówó ọmọ bíbí Oòduà ni Ìjẹ̀bú Ifẹ̀ jẹ́. Gidi ọmọ Oòduà gidi ni the first Àjàlọ́run Ọlọ́fin Ògbólú ọmọ Oòduà ni ó ti jọba nílé Ifẹ̀. Ifá ló ní kó kúrò nílé Ifẹ̀ kó lọ lóòyè la fi ń bọ̀ àkúrò nílé Ifẹ̀ àtọ̀ gbogbo àwọn olóyè kó wọn dání láti Ilé Ifẹ̀ títí dìsìn àwọn oyè táwọn jẹ nílé Ifẹ̀ là ń jẹ níjẹ̀bú Ifẹ̀ níbí Ọ̀rúntọ́ Balúfẹ̀ Yéwó all the chieftaincy titles gbogbo ẹ̀ ló kó dání láti Ilé Ifẹ̀. Kábíyèsí ní pàtàkì 30 ọdún sẹ́yìn kì í ṣe ọdún kékeré láti àkókò náà tẹ́ ti jọba tẹ́ jẹ Àjàlọ́run báwo ni ìlú Ìjẹ̀bú Ifẹ̀ ṣe rí gbà tẹ́ kọ́kọ́ lórí ìṣàkóso àwọn ìdàgbàsókè wo ló ti wá ń bá díẹ̀díẹ̀ títí tó fi pọ́gbọ̀n ọdún báyìí. abí mi sí Ìjẹ̀bú Ifẹ̀ bàbá mi ìyá mi ọmọ Ìjẹ̀bú Ifẹ̀ ni wọ́n. Ìdílé mẹ́ta ló ń jọba ní Ìjẹ̀bú Ifẹ̀ gbogbo ìdílé mẹ́tẹ̀ẹ̀ta ni ló jẹ́ ti èmi. Bàbá mi ní ìdílé Afọkẹrẹgboyè tí mo jọba sí ọmọ Afọkẹrẹgboyè ni bàbá mi. Ìyá mi tó wá látòkè Ifẹ̀ ọmọ Amẹ̀sọ́fẹ̀ ni another ruling house ní Ìjẹ̀bú Ifẹ̀ ni. So àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo bá tán. Àwọn bàbá mi dẹ̀ rí gbogbo ọ̀rọ̀ ètùtù ìlú
gbogbo ọ̀rọ̀ ọlọ́bàdé gbogbo ẹ̀ náà ń bá wọn ṣe ẹ̀. So ìyá tó bí mi ọmọ ọba ní Ìdòfẹ́, bàbá tó bí mi ọmọ ọba ní Ìṣàkódò. Ní Ìṣàkódò pàápàá ìdílé méjì nínú ìdílé mẹ́ta tó wà ní Ìṣàkódò méjèèjì ló bá tán. Tàlàbí Àwòyè ládùúgbò wa ní Ìṣàkódò ni ló bí Olúfẹ̀sọ̀gbádé Àtàkùkẹrẹ̀gboyè ní Ìṣàkódò. Gbogbo wọn ni bàbá mi, àwọn ẹbí mi náà bá tán. Èyí tó wá tún ṣe pàtàkì ni pé a ní oyè kan tó ń pè ní Ọ̀túnba Ọ̀ràdérẹ́mọ, darí orí ọmọ Ọ̀ràdérẹ́mọ. Òun ni olórí àwọn ọmọ ọba, òun ni bí rẹ́gẹ́ǹsì tẹ́lẹ̀ ní Ìjẹ̀bú-Ìfẹ́. Ìgbà tó di 1975 gbogbo ìlú ló ní gbogbo àwọn ọmọ ọba wọ́n fi mí jẹ Ọ̀túnba Ọ̀ràdérẹ́mọ láti 1975. So mo dẹ̀ ti ń ṣe gbogbo ètò lọ́rọ̀ ọlọ́ba adébádé Àjàlọ́run tó papòdà. Mo bá lo bàbá kú 1994 1995 bàbá kú. So mo dẹ̀ ti yọ Ọ̀ràdérẹ́mọ láti 1975 mo ti bá bàbá lò. So mo ti mọ gbogbo ọ̀rọ̀ ọlọ́ba dé ìdílé ọba, ètùtù ọba. Òde níjẹ̀bú-Ìfẹ́ ọba ètùtù kí là ń pè lé ètùtù? Àdúrà ni. Bẹ́ẹ̀ni, àdúrà ni. Ètùtù láwo Ifẹ̀. So àdúrà ni. Àdúrà mo ti bá wọn ṣe gbogbo ètùtù yìí, gbogbo traditional function as tata ń ṣe àti mo ti ṣe fún 20 years. So gbà tí bàbá dẹ̀ papòdà ní 1994 ó ti wà ní ètò iṣẹ́ tí Ọ̀ràdérẹ́mọ máa ṣe pé tí ọba bá ṣẹ níjẹ̀bú-Ìfẹ́ o Ọ̀ràdérẹ́mọ ló máa tẹ́lẹ̀ òun ló ní rẹ́jẹ délé dọba kan tó ń délé dọba, but ìjọba ò lè gba single regency now. It's a council of regency, but n sin tẹ́lẹ̀ Ọ̀ràdérẹ́mọ ló wá ń ṣe tó máa take over títí tó máa fi yan ọba tuntun. Tó bá dẹ̀ máa yan ọba ó ní iṣẹ́ tó Ọ̀ràdérẹ́mọ máa ṣe. Òun ló máa pe ìpàdé the next ruling house tó máa kàn láti jọba. Tó bá ṣèpàdé yẹn oyè ẹni tó bá mú bẹ̀ òun ló máa kó wọn lọ sọ́dọ̀ àwọn afọbajẹ. Òun fúnra rẹ̀ afọbajẹ ni. Wàá rí pé àyè tí ń wà gẹ́gẹ́ bí Ọ̀ràdérẹ́mọ ó ṣe pàtàkì. Òun láti mo mọ gbogbo ètò bọ́ba ń lò. The last kábíyèsí tó fi mí jẹ́ Ọ̀ràdérẹ́mọ mo bá ṣe 20 years Ọ̀ràdérẹ́mọ bàtàn wà lórí oyè. So mo ti mọ gbogbo ètò ìlú. àtọ̀bà tẹ́lẹ̀ gan-an làbá mọ̀. wẹ́ẹ̀ àwọn bàbá mo bá àwọn bàbá rìn òwe àwọn àgbà ni wọ́n ní èèyàn bá bàbá ẹ̀ wọ́n ní kò bá gbà àgbà olóòótọ́ bàbá ẹ̀ bàbá ò ní tàn ẹ̀ á fi hàn ẹ̀. Kékeré náà ti máa ń gbé mi kọ́rùn late Olúforí wá lọ sọ pé àdáwọn ọmọ ọba ó dẹ̀ sọ fún mi pé ibi mẹ́ta ni bàbá òun náà bá ń ṣèpàdé pẹ̀lú náà máa ń pèrò àwọn ọba olúwa ń yọ ọ sókè. So I was part of the institution and the administration. Láti kékeré mo ti mọ mo dẹ̀ ti gbọ́ wà gbogbo nǹkan gbogbo sórí Ìjẹ̀bú-Ìfẹ́ bá ṣe lò bá ti ṣe mọ díẹ̀ mo mọ̀ díẹ̀ bí ìmọ̀ púpọ̀ ọmọ díẹ̀ nù ẹ̀. ṣe gan kábíyèsí ohun tí mo wá fẹ́ béèrè báyìí nígbà náà lọ́hùn Ìjẹ̀bú-Ìfẹ́ ṣe rí bó ló ti wá rí lónìí, àwọn ìdàgbàsókè wo ló ti bá Ìjẹ̀bú-Ìfẹ́, bóyá ilé ìwé ni o, bóyá náà mọ̀nàmọ́ lójú ọ̀nà nípa àwọn nǹkan ilé iṣẹ́ tàbí àwọn ẹ̀sán àwọn kékeré nígbà náà lọ Ìjẹ̀bú-Ìfẹ́ ò tó báyìí, ààfin gan ò lè rí báyìí gbà náà. Àwọn ìdàgbàsókè àwọn nǹkan wo lẹ lè rántí pé láàrin ọgbọ̀n ọdún tẹ́ ti dórí ìtẹ́ ńlá bàbá yín tẹ́ ti mú wọ Ìjẹ̀bú-Ìfẹ́? Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé even kí n tó jẹ Ọ̀ràdérẹ́mọ mo mọ bí Ìjẹ̀bú-Ìfẹ́ ti rí. Mo mọ ọba mẹ́ta kó tó kàn mí tó jọba. Mo mọ ọba Ládéjọbí ní ìdílé wa tó jọba ní
1922 ó papòdà ní 1942. Mo tún mọ ọba Hassan Babájídé bàbá ìdílé Olúfẹ̀sọ̀gbádé, ìyẹn jẹ́ 1943, ìyẹn papòdà ní 1960. Wọ́n á tún mọ ọba Tẹ́mijẹlé tó jẹ ní 1961 tó papòdà ní 1994. So at least mo ti mọ dé bá wọn àgbà rìn. Àṣẹ olórí àwọn ọmọọba ọdọọdún la máa ń ṣọdọ́rùn gbé, a lọ sí ibi tá a ti máa ń ṣàdúrà, máa ṣáájú fún àwọn ọmọọba ká máa ṣètò yẹn. So mo ti mọ ètò àti bí ìlú ṣe wà nígbà náà. bí ìlú ti wà nígbà yẹn. Nígbà tí n wà kékeré, Ìjẹ̀bú Ifẹ̀ ìlú kékeré nígbà yẹn. Ọ̀nà tó lọ sí Benin yẹn, ti express yẹn, àárín ìlú Ìjẹ̀bú Ifẹ̀ ló gbà. Ó bẹ̀rẹ̀ láti ìgbà tó dìde láti Ìjẹ̀bú Òde, ó gba Ìléṣè, ó gba Ìmùṣin, ó kọjá ní iwájú ààfin yìí, ọ̀nà yẹn ti kọjá. So àdẹ̀tí ní express on the right, ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wa wọ́n ti gbà ní express. So ìlú ńṣe la wa ń gbìyànjú sí láti wá tún wá lọ padà sí ibi tá a ti dìde láti òkè Ìdófẹ̀. Ìyẹn la fẹ́ ṣe the new Ìjẹ̀bú Ifẹ̀ town, ẹgbẹ́ dìde kí ká fẹ́ padà sí ibi tá a ti dìde ká tó wá sí there is a stream called Ọgbẹ̀, ìyẹn la cross. Ìdófẹ̀ láti kọ́kọ́ dó sí. Wọ́n ti jọba mẹ́ẹ̀ẹ́dógún ní the 16 Àjàlọ́run ló jẹ la fi move wá sí òkè nbí. So but ó dẹ̀ gbogbo ẹ ti jà pọ̀ mọ́ra wọn sí àtòkè Ifẹ̀ àti Ìwánà. Kọ́tà mẹ́ta la ní Ìwánà, Ìṣàkódò, òkè Ifẹ̀, gbogbo ẹ ti jà pọ̀ sí. Ìyẹn ni bí ìlú ó ti fẹ̀, ó ti já mọ́ra wọn. Orúkọ yín gangan jẹ́ Ìjẹ̀bú Ifẹ̀ náà. Ó ti fẹ̀ sí i. A fẹ́ rí pé ká wá tún wọ́n padà gbogbo ní Ìjẹ̀bú Ifẹ̀ náà ó ká gbé ẹ dìde ó pẹ̀lú àwọn nǹkan tá a fẹ́ ṣe ní ìgbà anniversary yìí kí Ìjẹ̀bú Ifẹ̀ wa kó wá di titun. Láwọn ilẹ̀ kan tó wà ní after Ọgbẹ̀ yẹn about 20 acres tí la fẹ́ padà ká wá fi ṣe development. Agriculture la fẹ́ fi ṣe tẹ́lẹ̀, so a fẹ́ sọ ní ká ní state the modern residential estate, the industrial estate and agricultural project. So gbogbo ẹ̀ la fẹ́ ṣe, a fẹ́ bẹ̀rẹ̀ ní nígbà anniversary à ń ṣe yìí. Ọlọ́run ká fún wa ṣe o. Àdẹ̀wò pé ìjọba á ràn wá lọ́wọ́ láti bá wa ṣe àwọn nǹkan tó yẹ kí ìjọba ṣe, ọ̀nà àti development infrastructure tó máa mú kí ìlú yẹn wá tó wá fẹ̀ sí. So gbogbo ẹ̀ náà la máa ṣe nígbà àjọ̀dún tá à ń ṣe, ìjọ tá à ń ṣe. Kábíyèsí, bẹ́ẹ̀ bí mo ṣe ń béèrè, ẹ ti lọ ọgbọ̀n ọdún báyìí. Àwọn iṣẹ́ àkànṣe olójà àkókò tí yín gangan ló wọ̀ ní Ìjẹ̀bú Ifẹ̀ yìí, bóyá lè gbé ni o, bóyá omi ẹ̀rọ ni o, bóyá na mọ̀nàmọ́ná ní ojú ọ̀nà ni o, tó jẹ́ pé àkókò tí yín ló wọ Ìjẹ̀bú Ifẹ̀. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló fún wa ṣe. Àti pé àwọn ọmọ ìlú tọ́lọ́run gbé dìde tó wà ní ayé, because láìsí àwọn èèyàn tó nífẹ̀ẹ́ ìlú kékeré ni ọba lè ṣe. So a dúpẹ́ pé lẹ́yìn tí ń jọba ọ̀pọ̀lọpọ̀, kí n tó jọba kò sí iléèwé tó sì ń Ìjẹ̀bú Ifẹ̀, yunifásitì ni ò tí sí. A ní secondary school méjì, a ní primary school mẹ́fẹ̀ẹ́ tó mẹ́fà. So education wise náà ọmọ tí Ìjẹ̀bú Ifẹ̀ ti kọ́ jáde like late Justice Oyemade, ọmọ Ìjẹ̀bú Ifẹ̀ ni.
like Senator Mamora tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣe àjọ̀dún yìí, ẹ rí i pé ọmọ Ìjẹ̀bú Ifẹ̀ ni, ìyá ẹ̀ ọmọ Ifẹ̀, bàbá ẹ̀ ọmọ Ifẹ̀, òun náà ló lè ṣe ètò gbogbo àjọ̀dún yìí. Bẹ́ẹ̀ láti ní àwọn ọmọ tán ti wà ní ààyè dáadáa tán dẹ̀ ran Ìjẹ̀bú Ifẹ̀ lọ́wọ́. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ibẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa tó wà nílùú òyìnbó tó wà l'Amẹ́ríkà wọ́n ń gbìyànjú láti wálé láti wá ran lọ́wọ́. Kábíyèsí, tí a bá wò ó, ìjọba nípa tó yẹ kó kó láàrin ìlú. Ǹjẹ́ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti tìbílẹ̀, àwọn kan wo lẹ ń fẹ́ kí wọ́n tiẹ̀ wá ṣe sí ìlú Ìjẹ̀bú Ifẹ̀ tí Ìjẹ̀bú Ifẹ̀ ó tún fi gòkè àgbà sí? Wẹ́ẹ̀lẹ̀ òun náà ni la fẹ́ mú new town, new development ilẹ̀ wa tó wà láti Òkè Ifẹ̀. A fẹ́ ṣe kí kó tún di ìlú titun. A dẹ̀ rò pé ìjọba á ràn wá lọ́wọ́ láti bá a ṣe infrastructure, àwọn bí ọ̀nà, bí omi, iná. Nǹkan tá a fẹ́ kí ìjọba máa ṣe nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé gómìnà wa Ọmọọba Dàpọ̀ ó máa ràn wá lọ́wọ́. Mo ti pè òun náà máa wá sí bí ní ìjọ Sátidé. Ó dẹ̀ ti ṣèlérí pé gbogbo ohun tá a bá fẹ́ with the new development tá a fẹ́ ṣe yìí, òun á ṣe fún wa. Infrastructure, omi, iná, àwọn náà rí i pé ìjọba ò lè nìkan ṣe o, ṣùgbọ́n àwọn ọmọ mi náà ti ṣe tán. Fọ̀rẹ́sà fẹ́ látijọ́ Monday, àwọn náà fẹ́ fún ara wa. Wọ́n ti pa àwọn ọ̀rẹ́ mi, a fẹ́ kówó jọ láti ran ìjọba lọ́wọ́. We want to raise about $1 billion worth of initial láàrin ìlú àwọn ọmọ wa. Wọ́n dẹ̀ ti fowó ránṣẹ́ sí wa. Káà náà kọ́kọ́ bẹ̀rẹ̀, wọ́n ní ẹlẹ́rù àkọ́kọ́ gbẹ́rù ẹ̀ lọ kí ìjọba tó ní ó máa ràn yín lọ́wọ́. So alágbára lọ́hùn, ọ̀nà tó ń tí ìlọsíwájú máa fi wà ní Ìjẹ̀bú Ifẹ̀, tí àwọn ọmọ tó wà ń dálẹ̀ tó máa wálé, àwọn institution wa bí ọ̀rọ̀ education, medical facility tó máa yẹ pé àwọn èèyàn wa wọ́n á lè ní àǹfààní láti lè ní àlàáfíà láàrin ìlú. Ṣé kábíyèsí, àwọn ìlú alámúlégbè Ìjẹ̀bú Ifẹ̀, ìbáṣepọ̀ wo ló wà láàrin, ṣé ìbáṣepọ̀ àárín yín tẹ́mọ́ àwọn ìlú míì tó súnmọ́ Ìjẹ̀bú Ifẹ̀? Well, we ní local government Ìjẹ̀bú East local government. Àwọn ìlú tó súnmọ́ wa, Ìmúṣin wà ńbẹ̀, Òwu Ìkìjà wà ńbẹ̀, Ọ̀gbẹ̀rẹ̀ wà ńbẹ̀ ní àdúgbò yìí. A jọ ń ṣe àṣepọ̀ wa, àti pé ọ̀pọ̀lọpọ̀ ìlú tó súnmọ́ wa yìí Ìjẹ̀bú Ifẹ̀ láti lọ dó wọn. Láti bí Ìtẹ̀lé, Ọ̀túnba méjì ló wà ní Tẹ̀lé, Ọ̀túnba Amóyègẹ́sọ̀ tẹ́lẹ̀ kébì tó jọba. Kí n tó jọba, Ọ̀túnba Amóyègẹ́sọ̀ ọmọ Àwùjalẹ̀ ni, àgbàlálejò ní Ìjẹ̀bú Ifẹ̀ ní Ìtẹ̀lé. Then Ọ̀túnba Wáyọrúwà ní Àgbódù, ìyẹn náà wà ńbẹ̀, méjì náà ní. So wọ́n bá Ìtẹ̀lé yẹn bá Wáyọrúwà ńbẹ̀ ni. So láti Ìtẹ̀lé lọ máa lọ, tó bá kò ń Tẹ̀lé Fàdọ́gbẹ̀rẹ̀, Ọ̀gbẹ̀rẹ̀, àwọn baálẹ̀, àwa là ń yan baálẹ̀ lọ́gbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ láti Ìjẹ̀bú Ifẹ̀. So Ọ̀túnba Wáyọrúwà yẹn, ìyẹn ló ń ṣe aṣojú Àjàlọ́run ní Ìtẹ̀lé. Àwọn bàbá wa máa ń pòwe pé gbogbo Ìtẹ̀lé gbárajọ, wọ́n ń sin Wáyọrúwà. Ṣùgbọ́n sìn àwọn ìlú yẹn ti lọ́ba tiwọn. Ìtẹ̀lé ti ní Amóyègẹ́sọ̀, ó ti ní ọba ní Ìtẹ̀lé. Ṣùgbọ́n still Ìjẹ̀bú Ifẹ̀ ló sì jẹ́ bí orí fún wọn. Àwọn ló fáwọn ibẹ̀ náà ti lọ. So wọ̀ ṣùgbọ́n láti around 1985 ni
àwọn náà ní ọba tiwọn. Ọ̀túnba Móyègé Sànyàn ti di ọba ń bẹ̀ sí. Ọ̀túnba Wáyọ̀núwà ìyẹn yìí wà ń bẹ̀ lágbódù, ìyẹn gan owó ilẹ̀ tó wà ń tèlé Wáyọ̀núwà lónìí. So láti bí dé Ajíbándélé ní boundary Ògùn state àti Oǹdó. Ajíbándélé yẹn láti Ìjẹ̀bú-Ifẹ̀ náà ti lọ dó Ajíbándélé. So Àjàlóhùn ló ń yan baálẹ̀ ń bẹ̀. So ìyẹn yìí gbogbo ìṣó boundary wa ti Ìjẹ̀bú-Ifẹ̀ Ajíbándélé ni. So àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú dẹ̀ ti tún dìde ń bẹ̀. Ajíbándélé ọ̀nà baálẹ̀ ibẹ̀ àwa la fi ń jẹ. So bí bó ti rí. Kábíyèsí ẹ kú ayẹyẹ ọgbọ̀n ọdún sẹ́yìn, ẹ ti lo ọgbọ̀n ọdún báyìí, lágbára Ọlọ́run nínú ọdún ẹ ó tún lò jù bẹ́ẹ̀ lọ lórí ìtẹ́ bàbá yìí. Ìwá ni àwọn àfojúsùn yín fọ́jọ́ iwájú, bóyá àwọn oníwulẹ̀ tó ń gbò pé mo ti sọ ọgbọ̀n ọdún sẹ́yìn àwọn nǹkan mèremère mo tún fojú sùn sọ́jọ́ iwájú nígbà tẹ́ bá tún ṣe 50, 60 lórí ìtẹ́ lẹ́sọ pé iye ìdúró ti ṣe lélẹ̀. Kí ni àwọn àfojúsùn yín fọ́jọ́ iwájú? Like àfi torí àfi kékeré báyìí ló wà. My late predecessor the 3-bedroom palace náà kọ́ síbí, ṣùgbọ́n ìwọ náà rí pé ń sìn láàrin 30 years mo ti kọ́ palace yìí pẹ̀lú àwọn ọmọ mi, àwọn ọmọ ìlú ní palace yìí tí kékeré máa ń sọ fún wọn pé ìlú tìlú bá wà nǹkan mẹ́ta náà máa ń wò ní ìlú kan, pé ilé wo ni ọba, ọjà wo náà ń ná ń bẹ̀, ilé Ọlọ́run wo ló wà ń bẹ̀. Nǹkan mẹ́ta yẹn mo dẹ̀ rí pé ẹ̀wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ ló pẹ́sẹ̀ dáadáa. Ààfin ọba ó ṣe rí bẹ́ẹ̀ tí ibi tá a ti jókòó sí tá a máa ti ṣe gbogbo àríyá tá a bá ṣe ilé ọjà wa pàtó ló máa bá wa ṣe ní 2009 níṣe ní nígbà ilẹ̀ àwọn òṣèlú wọ́n fẹ́ ṣe election ṣe náà kan dá wàhálà alẹ̀ wọ́n pa area commander sí mi lọ́rùn, ṣùgbọ́n the governor at that time Governor Daniel ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí came to us by gbogbo nǹkan tán bàjẹ́ ó bá àtúnṣe, ọjà tán bàjẹ́ ó bá àtúnṣe, gbogbo àwọn ilé Ọlọ́run tó dẹ̀ dáa wọ́n pọ̀. Ààbò ìlú á ṣe pàtàkì. Àwọn náà lè ti ṣetán láti sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rí pé gbogbo àwọn ajẹmọ́gbé àwọn tó ń sọ̀rọ̀ láǹdí wa rí pé Ọlọ́run kó ṣàánú fún gbogbo wa. So ìyẹn ni la máa jọ bójútó àti ìlọsíwájú tó pàtàkì iṣẹ́ àti ọ̀rọ̀ ìwé wa kan kí àwọn iléèwé dáadáa àti ní secondary school méjì pé ká tó wá ní àwọn higher institution ní Ìjẹ̀bú-Ifẹ̀. Àwọn kan tá à ń lé nìyẹn sí adẹ̀fẹ́ ṣe ìlú tuntun Ìjẹ̀bú-Ifẹ̀ láti Òkè Ifẹ̀. Tàbá ní káfáàlì látò nídọ̀là kábíyèsí ọmọ ọ̀rọ̀ sọ náà ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run lójúmọ́ rẹ̀ gbogbo yín dé orí àpèrè bàbá ńlá yín yóò mọ̀ lọ́rọ̀ ẹ̀mí yín kábíyèsí ìyáralé bàbá wa tá a ti ń bá sọ̀rọ̀ látàárọ̀ àwọn náà ni His Royal Highness Aláyélúwà Ọba Adésẹ̀san Afọlọ́runṣọ́ Ògúntáyọ̀ FCA JP Ọ̀gbágbá Agbọ́tẹ̀wọlẹ̀ Ajagungbadé Ajagunlà Àjàlọ́run ti Ìjẹ̀bú-Ifẹ̀. Ẹ ṣeun kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀ wò, ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀ wò, ìdí ọ̀rọ̀ nìyẹn ṣé ẹgbẹ́ yẹ̀ wò mo wí. Ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀ wò. Ó yẹ ká mú sùúrù nínú ohun